gbogbo ẹni tí ó dàbí òkè tó bá dálà káyìí ni ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn sàhábà kò ní láti jẹ́ ọ̀rọ̀ bí àwọn mẹ́mbà Islam yòókù bí mẹ́rẹ̀ ṣe jẹ́ nínú Islam ẹ̀sìn mẹ́mbà kan ni wá tá bá yọ fókí kúrò níbẹ̀ kò tún kankan kò sí kankan láàrẹ̀ ẹ̀sìn ọmọlúwàbí àwọn sàhábà ó ti lọ papọ̀ mọ́ credibility Al-Qur'an ó ti lọ papọ̀ mọ́ báwo ni Islam ṣe jẹ́ ní ìtò gẹ́gẹ́ bí ẹ̀sìn ní tẹ́ bá rí tí gbogbo àwọn afá Islam lápapọ̀ tí wọ́n jókòó ti súnà Nábì tí wọ́n bá ń ṣúgbà ọmọlúwàbí àwọn sàhábà kì í ṣe tó ní wọ́n fámìlì wọn àwọn sàhábà ọ̀dà àánú ọ̀dà wọn àrí wọn sójú rí àmọ́ nítorí wípé ọmọlúwàbí wọn ní ó ṣe pẹ̀lú Al-Qur'an tọmọlúwàbí wọn bá jábọ̀ Al-Qur'an yóò jábọ̀ tó àwọn ni wọ́n dà wá accusations lọ́tún lọ́sì nípa ọmọlúwàbí àwọn sàhábà táwọn kan ní àwọn ṣekú pa Nábì táwọn kan ní wọ́n lé Ànábì ní wọ́n fẹ́ fún májèlé àbí whatever wọ́n ṣàbùsí Ànábì wọ́n sọ̀rọ̀ Ànábì bá mi lẹ́yìn ikú Ànábì wọ́n wò kú Ànábì hàn òye ni wọ́n lọ já sí yòrò ayé tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́ problem táwọn mùsùlùmí ní kì í ṣe díẹ̀ a ní major problem tó àwọn tó bá lè dánwò kaba yẹn wò kò kéré nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe kí wọ́n kan súrà kan sínú Qur'an ẹni tó lè sọ̀rọ̀ Ànábì bá mi àsọtẹ́lẹ̀ Ànábì tó yí padà àánú àsọtẹ́lẹ̀ Ànábì náà Qur'an wa so kò ní ní wọ́n lá láti yí Qur'an padà kò ní ní wọ́n lá láti fi tí ó sì ń bẹ̀ sí kò ní ní wọ́n lá láti yọ nǹkan tó wà ń bẹ̀ kúrò bẹ̀ ńlá ó fi tàbí gbé ní bá mẹ́nu rò nígbà tó bá rí ọmọlúwàbí àwọn sàhábà ti ń bá ń yílẹ̀ wọ́n ní wọ́n ilé gbọ́dọ̀ èébú kékeré bó ṣe kéré tó ó ti tó láti fi gbé ọmọlúwàbí àwọn sàhábà yílẹ̀ Islam wà láǹgbé yílẹ̀ lódìdí ní a fi ní láti kìlọ̀ fúnra wa Olúwa ti ṣe ń tó yẹ kó ṣe fún wa ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú ó dẹ̀ sí ìwé tó bí lé wa lọ́wọ́ ìyá Qur'an Ànábì jíṣẹ́ iṣẹ́ yanjú oní taraktukum ala al-mahajjati al-bayda ọ̀nà tó clear ni mo fi ń sí òkùnkùn gbogbo kéwù ìwádìí ló kọ ìwádìí àti gbogbo táwọn èèyàn bá ń pè é tí wọ́n bá fi fẹ́ gbé wa kúrò níbi tó clear lọ síbi tó ṣókùnkùn tó o bá listing sí you are on your own o lọ́rọ̀ láti blame tọ́rọ̀ ni wáyọ̀ hadhirukum Allahu nafsahu ọlọ́run mo kìlọ̀ ara mi fún yín o mo kìlọ̀ ara mi fún yín mo kìlọ̀ ara mi fún yín ìyá rẹ̀ tóbi ìbáwí rẹ̀ lágbára nínú ṣubú tí wọ́n gbọdọ̀ ṣubú láyé gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni kó ṣubú látara àwọn ẹni rẹ̀ kó ṣubú látara àwọn awliya Allah kọrin ọlọ́run ọba fín látara àwọn tó fẹ́ràn kó dọ́lọ́run yára yá fi ẹ̀ṣẹ̀ tó bá ṣe ju kọ́ sí àwọn ẹni rẹ̀ lọ Olúwa yára yá fi ẹ̀ṣẹ̀ tẹ́ bá fi ṣe lọ́run fún rẹ̀ ń pè ọ̀mà àwọn tó bá kọlu àwọn tó lọ́run nífẹ̀ẹ́ àwọn tó láṣẹ pamọ́ àtàṣe sílẹ̀ níwájú ọlọ́run nínú ẹni tó fojú di kó lẹ́ni tí ń bẹ láyé nínú ọkùnrin nínú obìnrin nínú àwọn tó gbúrò wọn pẹ̀lú dáadáa pé wọ́n gbìyànjú tọ́lọ́run náà tó ròyìn wọn tọ́lọ́run kí wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá tó bá wẹ́ni tó lé láyé mọ́tò bá rí tó bá tayọ àwọn eléyẹn orí bú tíyẹn ṣe kìí ṣe díẹ̀ orí bú tíyẹn tún máa fi jíṣẹ́ fọmọ àtàrọmọdọ́mọ lólu ẹ̀ṣẹ̀ ọlọ́njọ́ mọ́jà bá wọn ṣe orí bú náà àkíyèsí fún gbogbo ẹni tí ọmọ tí wọn sọ fóun náà lánìí kápẹ́ òsì o àbájáwa àbánifẹ́ wa àṣìbá wa làwà àkíyèsí lásán wáàzì ni wọ́n pẹ̀lú ẹ̀ àti táníjí nítorí ikú tẹ́nìkan kan ọba dágbà tó lè jálùwà tẹnitani kí láfi jábọ̀ fọlọ́ iṣẹ́ wa tá a mọ̀ ṣe nínú àwẹ̀ tá a kí tá a gbà ájì tá a ṣe tí ọjọ́ táwọn ẹni rẹ̀ tán yìí àwọn iṣẹ́ tí ò pé tá a fẹ́ kó lọ bọ́lọ̀ kó tún gbọdọ̀ bàjẹ́ o àti gbọdọ̀ fi san gbèsè tó bá dijọ́ àkíyàmọ́ ló kọ́ ń pa à ń ṣèwádìí tí ó kàn wá sábìkà ummatun qad khalat ìjọ kan ni wọ́n tó ti lọ Olúwa ní sọ bẹ́ẹ̀ ní Al-Qur'an laha ma kasabat péré tán bá ṣe àwọn náà lẹ́sẹ̀ aburú tán bá ṣe náà wọ́n ní bí èmi nípa kílódé tí sàbí báyìí ṣe báyìí èmi kọ́ ní jẹjọ rẹ̀ wala tusaluna amma kanu ya'malun àwọn iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀kẹ́ iṣẹ́ yìí lẹ́ jẹjọ rẹ̀ èyí ó ṣe wá tún gbé orí ibu nínú sí oníṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ ti bìbá nínú iṣẹ́ rẹ̀ tọ́ ọmọ bó ṣe ṣe ọ̀rẹ́ ní abá mọ́ minus and plus ó yẹ kí yẹn máa fi gbẹ́sìn yẹn gbà mí pé eléyìí kàn mí eléyìí ọkàn mi ọ̀rọ̀ ẹ̀sìn tóbi ìmẹ̀sìn fẹ́jú ó ti dọjà nínú kéwù ó yẹ kọ́ ọmọ tó kàn ọ́ níbẹ̀ ọba kàtẹ́rà àdìbì kankan kí n tán wí bí ó kàn mí ẹni tí ó kàn mí ni tí mo fẹ́ fi jábọ̀ níjọ́ kìyàmọ́ tí mo fẹ́ wí fọlọ́ tí mo bá dínú sáré òun lọ́kàn mi ìyẹn gẹ́gẹ́ ní kéwù òun ní mọ́lẹ̀ ọlọ́mọ fi wá sínú kọ̀kọ̀ wọ́n yọ́nú sí gbogbo àwọn tálàwọn àrẹ́dì àti sọ̀mítà ẹ̀mí àwọn Abubakar bẹ́ẹ̀ Umaru bẹ́ẹ̀ Osmanu bẹ́ẹ̀ Ali bẹ́ẹ̀ Ọlọ́run yọ́nú sí wọn ìwọ tí ò tí yọ́nú sí tọ́ ọmọ bó ti jẹ́ wájú rẹ̀ dákun mọ́ sí ibu lára àwọn tó lóun ti yọ́nú sí ẹ̀bẹ̀ Ọlọ́run ti mọ̀ pé àwọn kan dé lẹ́yìn tí wọ́n mọ̀ tán náà wò di àwọn sàhábà ó wá ní àwọn ẹni tí ó dé lẹ́yìn àdúrà tí ọmọ wà lẹ́nu wọn ní pé Ọlọ́run jọba àforíjì àwọn aṣáájú wa oríjì àwa náà Ọlọ́run mẹ́jẹ kíkí ni kọ́ àwọn sàhábà wà lọ́kàn wa mẹ́jẹ dọ̀tí wọn wà lọ́kàn wa ó ṣe dábí kò ṣe dábí káwọn wá jọ́ọ̀jì wọn ká gbé kóòtù kalẹ̀ lé ayé bí kéèsì 1400 years ilé káwá gbé kalẹ̀ nísìnyí pa fẹ́ dájọ́ rẹ̀ tá a láwọn èyí lọ́wọ́ tí ò sojú wa tá a mọ̀ pàtó ń tọ́ṣe lẹ́mẹ̀ káàmọ̀ investigate irú mátà yẹn níwò yìí ló kọ knowledge táàmù ìpalìmọ̀ kan ló kọ mọ́lẹ̀ táàmù ìkókùn kan ni Ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ Ọlọ́run láwọn ẹni rẹ̀ àdúrà tí wọ́n mọ̀ ṣe tán bá dé bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ìdọ̀tí sábẹ́ sí mi lọ́kàn ó dípò pé máa wá bá wọn ṣe pèlè sábẹ́ àbí máa bá wọn láìfi àwọn sàhábà àwọn ọmọ rúfà ṣiṣẹ́ iná Ali ń sàmì pẹ̀lú àwọn alábòsí àwọn tọ́pọ̀ ànábì tó fún ní wọ́jẹ àwọn tó sọ̀rọ̀ ànábì bá mi lẹ́yìn tànábì kú tí Ali ṣe ìdàbà tó bá jẹ́ pé gbogbo tẹ̀ ẹ̀yẹ correct ó fún lọ́mọ fẹ́ ọ̀dọ́ rẹ̀ ní mọ̀kòlù tó mú wá wà yẹn ọ̀dọ́ ọmọ tí wọ́n fi jáde láyé Allahu Akbar ó bímọ fún ọmọ rẹ̀ radiyallahu ta'ala anhu kí ló dé tí Ali sàmì pẹ̀lú ẹ̀ níjọ́ tí mọ̀kòlù náà wá jáde láyé tó kú Hasan ọmọ Ali ó ní láti ránṣẹ́ pé Abdullahi ọmọ Umar pé wọ́n ní kọ́ wá kírun sí mọ̀kòlù tó mú la ẹ wò fẹ́ ẹ wò tí wọ́n bá ránṣẹ́ iná Ali sọmọ ní Abubakar lẹ́yìn ikú ànábì ni ó sọmọ ní Umar ó sọmọ ní Uthman àmọ́ ẹ̀rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá àyìnbó alábòsí kọ́ máa wá nínú àwọn ọmọ rẹ̀ lóko àwọn alábòsí ṣé nítorí kẹ́lẹ́ jọ wọn ẹ dákun mẹ́jà sórí ibu lára wọn sọ̀hábà nàbì ridwanullahi ta'ala alayhim ẹnu wọn kò kọ̀tà sí lérí pé àlébù sàbí kọ̀ dọ̀dọ̀ tẹnu ajábọ̀ ìtàn dúdú tó ṣẹlẹ̀ lẹ́nu wọn ká mẹ́ta sí wọn kà fi ń kẹ́kọ̀ọ́ ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ní òkùnkùn ni ọlọ́mọ jà fún òkùnkùn kẹ́kọ̀ọ́ kì í ṣe nǹkan rẹ̀ kì í sọ̀nà táwọn tí à ń tọrọ pé kọ́lọ̀ ń jájọ́ kì í sọ̀nà tán rìn fi haqqihim lẹ́yìn tí n bá ti ń jẹ́ sàbí wala tusi'u dhanna bihim mọ́rùn tó bá burú sí wọn tó bá lè rò sí bàbá rẹ̀ tó lè rò sí ìyá rẹ̀ mọ́rùn sáwọn sàhábà nàbí fa aktharu ma yunqalu mukhtara'un ọ̀pọ̀lọpọ̀ tó rí táwọn onítàn kọ̀ yẹn pé historical fact là ń kà jáde mukhtara'un ni wọ́n rọ ni torí tí ìjàmbá ṣẹlẹ̀ gbogbo làkà ìmọ̀ tẹnu ọ̀rọ̀ yìí tí ìjàmbá ti ṣẹlẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kú ẹni tí wọ́n kọ́kọ́ kú lójú ogun òdodo ni àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ kú tí ìjàmbá ti bẹ̀rẹ̀ òdodo ni torí kò tó rógbò òdodo ọ̀rọ̀ ikọ̀ kíní kejì ọ̀rọ̀ ọmọ ẹlẹ́yọ̀ ọmọdé irọ́ ọmọ wà ń bẹ̀ torí kálukú fẹ́ jà ìjà tó wá ṣẹlẹ̀ tí ó ṣojú wa ẹni tó ṣojú bẹ́ẹ̀ ni mọ̀ pàtó kí ní ṣẹlẹ̀ kí làṣírí tí ń dìjà láàrin Iran àti Israeli ó lè mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láyé lẹ́nìí látó wá pé tí 1500 years ìgbàgbọ́ ẹ̀ tí ń gbà náà wá investigate matter náà knowledge wo la fẹ́ ní tá a fi wá ní àrídájú tí mọ́lẹ̀ yóò fi wá wà lọ́rùn pé tá a fi ní mọ́lẹ̀ ká fi dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀
abdulmutashabi mu kojúmọ́ kàmúlẹ̀ Olúwa sọ̀rọ̀ yẹn jùlọ Al-Qur'an ní àwọn sàhábà ṣe bá a sọ yí pé Zọ̀níyù Sùbútì àwọn dànù tó bá ti fi gbá Kùránì ó gba àwọn rìpọ́tù tó wá tó pọ̀ tí àwọn sàábé gẹ́gẹ́ bí alábòsí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ sáàrí ipò ti gbá Kùránì lẹ́yìn wọ́n bí àwùtá ló ń bomi yẹn kí tá ló ń bí ká ní debate ọlọ́mọdé àwọn sẹ́nu ọlọ́njà láti wọ̀tán rí mo fẹ́ lè pe ara mi àti gbogbo kálukú sákèsì ní mí sún mímọ́ àbáwọn notorious aláìmọ̀kan notorious jahil èmi ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yọ̀kan tí Ọlọ́run yóò yé mi ní pé ọ̀nà wo ló já síbi ọmọ ọlọ́ òun lè mi júwe fún gbogbo ẹni tí ìmọ̀lẹ́ Ọlọ́run bá ń bẹ nínú ọkàn rẹ̀